lọ́sùn ẹgbẹ́ òṣèlú APC pàṣẹ pé kí Adeoti, Salam, Baderinwa àtàwọn 21 míì lọ rọọkun nílé. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé kí 26 nínú àwọn ọmọ ẹgbẹ́ náà lọ rọọkun nílé fún ìgbà díẹ̀ lórí ẹ̀sùn pé wọ́n pín ẹgbẹ́ sí méjì. Lára àwọn tí wọ́n ní kí wọ́n lọ rọọkun nílé ọ̀hún ni akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ tó ti fìgbà kan rí du ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Moshood Adeoti. Bákan náà ni ọbẹ̀ ìdádúró náà bá abẹnugan ilégbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan Honorable Najim Salam, Sẹ́nitọ̀ Mudashiru Hussain àti alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀ rí alàgbà Adélọ́wọ̀ Adébíyì. Àwọn tó kù ní Adélani Baderinwa, Síkírù Ayédùn, Ẹnjìnìà Kazeem Salami, Alhaji Adéṣíjì Azeez, Amòfin Gbénga Àkànwó, Ọ̀gbẹ́ni Kúnlé Ìgè, Ọ̀gbẹ́ni Bíọ́dún Àgbọ́ọlá, Amòfin Gbénga Àwòṣọdé. Lára wọn tún ní Ọ̀gbẹ́ni Rasheed Ọ̀pátọ́lá, Honorable Gbénga Ògúnkànmí, Honorable Israel Oyèkúnlé, Honorable MBO Ibrahim, Ọ̀gbẹ́ni Hakeem Ọláoyè, Honorable Francis Famuriwa, Honorable Tajudeen Famuyide, Ìyáàfin Adéníkẹ́ Abíóyè, Honorable Wasiu Adébáyọ̀, Honorable Rasheed Afọlábí, Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ọláníwé, Ọ̀gbẹ́ni Túndé Ajílọ́rẹ̀, Ganiyu Ismaila Ọ̀pẹ̀yẹmí àti Zakaria Khalil. Gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà Soko Tajudeen Lawal ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí ó fi síta lẹ́yìn tí ìgbìmọ̀ tí ó ṣètò ìbáwí nínú ẹgbẹ́ náà jókòó lórí ọ̀rọ̀ wọn, ni wọ́n rí pé àwọn èèyàn náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ó ké sí àwọn ọmọ ẹgbẹ́ yòókù láti wà ní ìṣọ̀kan kí wọ́n ṣiṣẹ́ papọ̀ fún ìtẹ̀síwájú ẹgbẹ́ ní agbègbè wọn àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.